ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde Àkọ́láwọlé ọlọ́jọ́ ìbí ọdún ẹ̀ lóde Àyìnlá ọmọ wọn lágbolé gbé ńlá mọ̀ dá gọ̀jọ̀gọ̀jọ̀ ọmọ Ìbàdàn òró ń bẹ lólúyọ̀lé ọmọ Ìbàdàn Àyìnlá lẹ́rí yẹn ọmọ Àmùzátì Àkọ́láwọlé ó ti lé lọ́dún. Òní ìdí ọdún ẹ̀ lóde ọdọọdún là ń rọ́rọ́gbó ọdọọdún là ń ràwùsọ ọdọọdún là ń rọ́gbó òbí lórí àtẹ ó ti sọdún ọdún nínú àjọ péjú ṣètẹ̀mí sí lágbára Ọlọ́run ọba sápọ́ ní tẹ̀tù lọ́kọ̀ gírí níta àpárọ̀ òjòjò níṣòwò kó mọ̀lẹ́ náà jà kókókó lára rẹ̀ ọmọ ń bá wọn lé owó ọkọ̀ ẹni bàbá fìyìn fọ́lùwà bàbá fògo fọ́lùwà kò sí bá ọba ti pẹ́ ní ilé ayé tó ó ní mọ̀ bójì ọmọ lágbára Ọlọ́run ọba Àkọ́láwọlé ògbóǹtarìgì olùkọ́ni ó nílé ìwé gíga gbogbo nìṣẹ́pọ̀ nílùú Ìbàdàn development expert tó dáńtọ́ ìwọ onírọ̀hún gbé sọnù bí ó ṣe bí ọmọ agaráyé ò ní dá ọ àbúrò Adébáyọ̀ nílùú London àbúrò Dr. Deniyi àbúrò Alájà Karim àbúrò Ọmọlára o ẹ̀gbọ́n Adépẹ́jú ẹ̀gbọ́n Adémọ́lá ọgbọ̀n wọn ní mọ́ kí ọ Àkọ́láwọlé Àyìnlá Hamzat ó wádìí àwọn bàbá rẹ̀ ó dàgbọ́lé ẹgbẹ́ ńlá nílùú Ìbàdàn jagunjagun níran àwọn bàbá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀lẹ́ ọmọ lágbẹ́dù ọmọ ẹ̀ káyọ̀ ọmọ ẹnu kọ́kọ́ ni wọ́n pèrè àwọn bàbá rẹ̀ Àyìnlá mọ̀ ń gbóhùn ẹnu mi ìwọ lọmọ ojú àrọ́wà gẹ̀ẹ́sì adábírí bẹ́ẹ̀lẹ́ bàbá méje lòún ṣe bẹ́ẹ̀lẹ́ bàbá ti pẹ́ bẹ́ẹ̀lẹ́ bàbá godi ọmọ Ìbàdàn nílé Olúyọ̀ lẹ́mọ̀ jẹ́ pín yóò mọ̀ fi kára òun fọ́rí mu Ìbàdàn májà tí kára àwọ̀jù lẹ́rù Olúyọ̀ lẹ́ni ọmọ gbọ́sásá ogun tí yóò ní sá ọmọ gbọ́yàyà ní ogun mọ́mọ́ ìyá Ìbàdàn lónìí dákanlù kan bẹ̀rẹ̀ lójú ogun Ìbàdàn kúrè bèrè kó tó wọ̀ kó mọ̀ bá sá kíjó sọ̀bọ́yọ̀ kẹ́ni yóò máa rí kẹ́yàn gbọ̀ngàn ọtí sọdún ọdún nínú àjọ péjú ṣètẹ̀mí sí Àkọ́láwọlé Àyìnlá onírẹ̀ ọ́ àgàràyé òní dá ọ Àdùkẹ́ jàǹtà lèmi jẹ́ ọmọ wọn ní Kútọ́ọ̀nù Àkọ́láwọlé Àyìnlá ọmọ Hamzat